èmi ò nídìí political appointment kan tàbí ẹgbẹ́ oyè kankan lọ́dọ̀ ẹni kankan èmi ò dẹ̀ nídìí owó kankan lọ́dọ̀ ẹni kankan pé kí wọ́n fi fún mi mi ì yọ sọ so ohun tèmi ń sọ ni pé kàn jẹ́ kálàáfíà wà fáwọn fámìlì wa lórí ilẹ̀ wa ọ̀rọ̀ struggle yìí kì í ṣe nǹkan téèyàn lè dá sí anybody ló lè jáde mo rántí pé ńgbà tí mo bẹ̀rẹ̀ struggle ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé bí Sunday Igboho bá lóun ṣe mọ́ Sunday Igboho 1 million bẹ́lẹ̀ èmi ò sọ pé mi ò ṣe mọ́ èmi Àdìsọ́mọ Aládìkún mi ò sọ pé mi ò ṣe mọ́ but tell me never tún jáde tó jẹ́rú mi àjọmọ́ ṣe lọ kò sí wàhálà ṣe understand so ẹ má jẹ́ ká máa bára wa jẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni kájọ gbéra wa lárugẹ. Olóyè Sunday Adéyẹmọ Igboho ṣá ti fọ̀rọ̀ àlàáfíà ránṣẹ́ sí gbogbo ọmọ káàárọ̀ òjíire o gbogbo àgbà Yorùbá gbogbo ọba Yorùbá gbogbo gómìnà wípé ẹ wò ẹ jẹ́ kàlàáfíà jọba kí gbogbo Yorùbá kí wọ́n fẹnu kò kí ìfọwọ́sowọ́pọ̀ wà kí Yorùbá lè ní ìtẹ̀síwájú pé gbogbo èyí tí wọ́n ń sọ yìí tó jẹ́ pé àwọn èèyàn ń fara wọn wálẹ̀ tí wọn ò fẹ́ gbà fẹ́ntọ́lọ́run ti gbà fún pé kò lè jẹ́ kí Yorùbá lómìnira pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kífẹ́ wà láàrin Yorùbá kí Yorùbá lè ní òmìnira so that wọn ò ní máa momi ìnira mọ́ Igboho ṣá ní kò tó kí gbogbo Yorùbá kan máa bára wọn jà pé kódà àwárá àwọn tó wà interested pé àwọn náà fẹ́ ṣe struggle bíi Olóyè Sunday Adéyẹmọ pé kò sí wàhálà pé gbogbo nǹkan táwọn jà fún náà ni pé kí Yorùbá ṣáà ti gba òmìnira pé gbogbo nǹkan tí struggle yẹn wà about nìyẹn pé kí ìfọwọ́sowọ́pọ̀ wà kí àwọn Fúlàní kí wọ́n bá gba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ká má bàa di ẹrú Fúlàní. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ẹ wá gbọ́ àwọn nǹkan míì tí Igboho sọ nípa àwọn míì tó fẹ́ dìde láti jà fún òmìnira Yorùbá pàápàá ìgbà tí wọ́n sọ pé àwọn ò jà mọ́ nǹkan kan pé báwọn bá kúrò lénìí nígbà àwọn ẹlòmíà dìde ẹja gbọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ń sọ̀rọ̀ lórí pé Igboho ti bẹ àwọn àgbààgbà tí ọ̀rọ̀ Yorùbá kò fẹ́ yé mi mọ́ tí n bá sọ̀rọ̀ ẹni mò ń bú àwọn àgbàlagbà òun ni ò jẹ́ kárí Yorùbá nìsan gbà mo dẹ̀ tó wá ń kí wọn mo tún yìn wọn ẹ tún ní mò ń bẹ̀ wọ́n mò ń yìn wọ́n ok kí ni ẹ Yorùbá fẹ́ kí n ṣe kò yé mi mọ́ ẹ ṣe pé tó jó kì í ṣe tẹ ẹrù ẹ ní mọ̀ pé kí mi kì í gbóhùn gbéra mi ga mi sojo but ìyá méjì ò kì í bíyàn mo fẹ́ sìn ìyá mi òkú Àdògán ó ń bẹ mọ́ṣúárì lọ́wọ́ àwọn DSS òkú Brown Fatai ó ń bẹ lọ́wọ́ DSS gbogbo ẹni tó yẹ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ bá mi sọ bá ti fẹ́ jọ plan láti gbòkú yẹn nìyẹn orí struggle yìí ni Brown Fatai kú sí orí ẹ̀ l'Àdògán kú sí kí lórúkọ ọmọ mi tó kú lẹ́kọ̀ọ́ yìí náà òkú tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ ọlọ́pàá àìgbàgbọ́ yẹ kájọ plan bá ti fẹ́ gbà so ọgbọ́n la máa fi jagun so mo rọgbẹ́ bàbá mi tí n bá sọ̀rọ̀ ẹni mo ń sẹ̀ kéèbù mi ò tún sẹ̀ kéèbù mo tún ń yin àwọn bàbá wa àwọn ni wọ́n ní wa bàbá wa náà jẹ́ ẹ tún ní mò ń yìn wọ́n mò ń bẹ̀ wọ́n kò yé mi dẹ bàbá wa Awólọ́wọ̀ ohun tí ò jẹ́ kọ́kàn dùn mí tọ́rọ̀ yẹn fi dùn mí ni pé bí abati ẹ̀ kéré ńgbà yẹn bàbá Awólọ́wọ̀ ńgbà tó ń ṣe struggle Yorùbá bàbá wa jáde stage kan bàbá rí pé ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ọ̀fẹ́ yá wọn mọ́ bàbá wa náà da gbogbo ẹ̀ mọ́ Yorùbá ẹ dáríjì mí bàbá Awólọ́wọ̀ sọ bẹ́ẹ̀ ńgbà yẹn pé èyí ṣe bẹ́ẹ̀ mọ́ so tẹ́ ẹ bá fẹ́ fọ̀rọ̀ sún yẹn èyàn sọ bẹ́ẹ̀ tí n bá sọ̀rọ̀ òun náà ni ẹ gbọ́ lẹ́nu Olóyè Sunday Igboho tí wọ́n ní kí gbogbo ọmọ Yorùbá má bínú bóyá lọ́nà kan àbí kejì bóyá báwọn ti ṣe ń gbé struggle yẹn ọ̀nà táwọn gbé gbà bóyá bí wọn nú pé kí wọ́n má bínú. gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nígbà tí mo búra wa ká mọ járáǹkì ara wa ẹni tó lọ́n bá ti gbà fẹ́ jẹ́ ká gbà fún ọ̀rọ̀ struggle yìí kì í ṣe nǹkan téèyàn lè dá sí anybody ló lè jáde mo rántí pé ńgbà tí mo bẹ̀rẹ̀ struggle ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé bí Sunday Igboho bá lóun ṣe mọ́ Sunday Igboho 1 million bẹ́lẹ̀ èmi ò sọ pé mi ò ṣe mọ́ èmi Àdìsọ́mọ Aládìkún mi ò sọ pé mi ò ṣe mọ́ but tell me never tún jáde tó jẹ́rú mi àjọmọ́ ṣe lọ kò sí wàhálà ṣe understand so ẹ má jẹ́ ká máa bára wa jẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni kájọ gbéra wa lárugẹ ẹ jẹ́ kájọ struggle gbogbo ẹkúnra wa lájọ mọ̀ pé okay náà bí ìwọ bá mọ̀ tèmi ò mọ̀ nínú ọkàn tiẹ̀ yóò mọ̀ sọ ìwọ gan mọ̀ sọ náà kàn rẹ pé Buhari bà Nàìjíríà jẹ́ gan láàrin ọdún mẹ́jọ tó lò òfò àti àdánù ní ọdún mẹ́jọ tí Buhari lò Nàìjíríà yẹn wọ́n mọ̀ èmi mọ̀ náà kí la wá ń tara wa fún
ìran mẹ́ta ni wọ́n fi dá Nàìjíríà lẹ̀, wọ́n ní Yorùbá, Haúsá, Ìgbò, àbí ní orílẹ̀ Yorùbá ní gbogbo ọrọ̀ ajé ló pọ̀ jù sí jù àti Ìgbò. Àwọn Fúlàní ló ń kọ̀ntró àti wọ́n mọ̀ tèmi mọ̀ ẹ́ ó bẹ́ẹ̀ ta káwọn ọmọ Yorùbá kájọ fẹnura wa ṣọ̀kan ká dó sójú kan. Mo fẹ́ sin ìyá mi, ìyá méjì bíyàn ń bẹ mọ́túárì pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má rò pé mo ń ṣeré, mo ń bọ̀ wá sin ìyá mi ni òtótọ́ o, mo ń bọ̀ nílé wá sin ìyá mi pẹ̀lú ògo Ọlọ́run. Ọjọ́ kò láyọ̀, ẹ̀mí gbogbo yín ló sì gùn. Mo kí gbogbo ọmọ Yorùbá, ẹ mọ̀jà bára wa jà, ẹ mọ̀jà búra wa mọ́, ẹ mọ̀jà fẹ́ra wa ṣẹ̀sí kó dá, kí là ń bára wa jà fún? Kì í ṣe tó jó, kì í ṣe tó ẹrù, ẹ ti understand. But mo fẹ́ ká mọ kíní kan dájú pé ẹni tí ẹ kú iṣẹ́ òun ni mo mórí yá, kò yẹ ká mọ lò ara wa, ẹ mọ̀jà mọ̀ síbẹ̀. Mo dúpẹ́, mo kí orúkọ mi lẹ́ẹ̀kan tí ní Sunday Adé, mo ti gbọ́mọ̀ sí Sunday Igboho. Love you all. Kí ló fà á tó jẹ́ pé ẹnu àwọn Yorùbá kì í kò? Kí ló fà á? Ẹ̀yin èèyàn ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.